Káàkiri Leboka Media ní ẹtí wò wá tí a wà ní Ìjẹ̀bú Òde lẹ́ni ení 30th August 2021 tí a ti ń ṣe òkú bàbá rere bàbá lálùbáríkà bàbá tó bímọ ọ̀dùnnú bàbá tó ráyé wá tó ráyé lò dáadáa Alhaji Tajudeen Àbáyọ̀mí ọ̀rẹ́ àgbà tí a ṣe òkú wọn ní òní ní Ìjẹ̀bú Òde bàbá àdínní Ìyọ̀rọ̀ community ní Ìjẹ̀bú Òde ni wọ́n jẹ́ ẹ wò ó ọmọdé sọ àgbà sọ wọ́n ròyìn bàbá dáadáa ẹjẹ́ àwáyé ká ṣe dáadáa ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tọ̀ ló máa dì ní ọ̀la ẹ wò ó eléré ìdùnnú lágbo ńlá ló fẹ́ bá wa kọrin ní òní tó fẹ́ fi ìlú dá wa lára yá ní òní tó bá ń sọ ẹ máa yọ́nú sí mi àtọmọdé àtàgbà ẹ máa yọ́nú sí mi ìyọ́nú Ọlọ́run ọba ó yẹ kó ti yé yín K1 the ultimate ni wọ́n fẹ́ fi olùdára wa lárayá ní òní ẹ má gbé kúrò ẹ má yí kúrò Leboka Media ní àwọn èèyàn jàkànjàkàn ló ń bọ̀ ń bíbà lónìí ẹ wò ẹ jẹ́ àwọn wọlé ká lọ fún ojú wa ní oúnjẹ ayọ̀ oúnjẹ ìdùnnú ẹ wò ọmọ rere àgbẹ̀yìn wa ní agbára Ọlọ́run àwọn náà dàgbà àdòdó ànídàgbòsì ànídàgbàyà keep watching Leboka Media. gbogbo àwọn tó ti ń lu fújì láti jọrí. Yeah, èmi ni Chief Bob Agunwa ti ìlú Ọ̀rẹ́gun ní Lagos State. Lagos State. So kí là ń ṣe bí báyìí lónìí sá? À ń ṣòkú bàbá Wálé ọ̀rẹ́ àgbà Ọ̀túnba Wálé ọ̀rẹ́ àgbà. Wá lè sọ nípa bàbá tí à ń ṣòkú wọn lónìí sá. Látara bàbá tó fi kan ọmọ tó bá ń ṣèyàn gidi lé nìyẹn ẹ̀ ní rérò ń bí ilé ni. Kí Ọlọ́run túbọ̀ ibi tí bàbá yẹn bàjẹ́ kọ́ ọmọ ẹ̀ lè ṣojú bẹ́ẹ̀ lọ. Ẹ tún fún wọn ládùúrà bí tó wà náà. Ẹ̀kọ́ Ọlọ́run bá wa fi ọ̀run kẹ́ bàbá yẹn kó dẹ̀ fàyè kẹ́ àwọn ọmọ náà ọwọ́ Ọlọ́run tó ti gbé wọn sókè kó má wálẹ̀ láéláé. Ẹ ṣé gan sá. Yes. Èmi fẹ́ kí ìyàn o. Wọ́n sá ẹsẹ̀ wọlé èké.
wọ́n á súnmọ́ sorry o sọ bẹ́ẹ̀ náà lẹ pé wọ́n ló ka ni. Are we here? Let me quickly recognize the Crown Prince of Ijebu-Land. Prince, it's good to see you once again, sir. It is always a pleasure. I don't know how you look 25 every time I see you. Whatever is a secret you will share with me privately. God bless you, the Crown Prince of Ijebu-Land, Prince Ade Adetola. Please can I get a resounding round of applause for him? Thank you very much. God bless you. I also want to recognize. Pardon me if I don't recognize immediately. I am doing justice as I see. The Alaja of Ijebu-Land. Alaja, ẹ̀jẹ̀ máa fún wa láti wọ́, ẹ máa fún wa láti wọ́ yẹ kó máa lọ. Ẹ bá sí Alaja sorry, ẹ bá smell it. Mọ́mí, mo wà pẹ̀lú bọ̀bọ̀ last week o, ó ṣe dáadáa, ó ṣe dáadáa. Very good boy. Anybody from Ijebu here? Ijebu ẹ̀yin náà. Anybody from Ijebu where you are? Where you are? God bless you. God bless you. Gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú anywhere you are, God will bless you. Lágbára Ọlọ́run ẹ̀ ní ṣàṣetì, ẹ̀ ní gbètì. Àyẹ̀kùn bẹ́yàn bá ń yálẹ̀ ẹ̀dá ohun burúkú a máa yọ ọ̀rú wọn ṣe ni. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin tó ré kọjá. Ẹni Ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́. Ẹ máa yọ́nú sí mi. Àgbàtọ̀mọdé ẹ máa yọ́nú sí mi o. Ọkùnrin tóbìnrin ẹ yọ́nú sí mi. Ẹni bá yọ́nú sí mi. Ṣọ́jú ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba òun lẹ́ ó máa rí. Mo ní ẹ máa yọ́nú sí mi. Ọkùnrin ẹ yọ́nú sí mi. Obìnrin ẹ yọ́nú sí mi. Gbogbo ẹni bá yọ́nú sí mi o. Ó ṣọ́jú ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba. Ìyọ́nú Ọlọ́run ọba òun lẹ́ ó máa rí. Àánú mo rí gbà adé orí ọ̀gbìn. Àánú mo rí gbà adé orí ọ̀gbìn. Èmi jáyé orí mi adé orí ọ̀gbìn. Kì í dẹ́ ṣe mímọ́ ṣe adé orí ọ̀gbìn. Kì má dẹ́ ṣe mímọ́ ṣe adé orí ọ̀gbìn. Àánú mo rí gbà adé orí ọ̀gbìn. Ọmọ aládé àlàáfíà adé orí ọ̀gbìn. Àyìndé ọmọ aládé àlàáfíà adé orí ọ̀gbìn. All over the world, King Wasiu Ayinde, Marshal the Bastard. Ladies and gentlemen, the Ade Ori Gangan. In a few moments, will join us and we'll get the party started. DJ Cat.
la máa jọ pín ní o. Owó láti lè fún ẹ, àjọ máa pín ní o. Àgbélò rọ́jì ni. Ẹ kò rí ẹni. Owó láti lè fún ẹ. Nígbàtí lòwúrọ̀ aṣọ́pẹ́ ọlọ́pọ̀ ṣó mi ò kó ṣó èyí tó bá kù lẹ́yìn wá bá mi ṣe o ẹ̀mú kọ́kọ́rọ́ kẹ́tì ilẹ̀kùn ayọ́nusọ. Onídòwò onídọ̀là ló jẹ́ ń sọ pẹ́dá.
ìlú. Wọ́n tún fọ́ ọlọ́run búra ilé. Bàbá náà ní mú ọmọ bàbá bá. Wọ́n fọ́ ọlọ́run búra ọmọ ilé. Ẹlẹ́ni mọ́ ọ̀gá mi lẹ́nu yóò. Àdé sáyẹ́nsì tó orí gbé. Ọ̀rọ̀ yíyó. Ọ̀rọ̀ yíyó. Ẹni mọ́ ọ̀gá mi lẹ́nu yóò. Àdé sáyẹ́nsì tó orí gbé. Congratulations, orí máa pẹ́ nílẹ̀ yìí ló ti rẹ ni èèyàn bá ní sùúrù ìdílé ló bá ẹja sí ọlọ́run lọ́pẹ́ adé congratulations fún oríire alága tuntun ìjọba sùúrù rere o olùkọ́ ṣayé dada àdẹ̀sà ṣayé rẹ ó wá kọ̀ ẹ́ báyìí ọ̀rọ̀ gbogbo lẹ́yìn ìwọ náà Buhari tí ẹ ṣe Buhari gbà á náà lò nínú àlàáfíà nínú ọ̀làlá kò dẹ̀ ní ní ẹ̀ lára àmì o. Onílé ìyá bá fọlọ́fún wa tó ní iye bá ń sìgbà tó ń sùjọ́ èèyàn ní sìgbà àjíwá tí kò bá ṣe ní lárí congratulations fún oríire. Àtúwẹ́ lára o, àtúwẹ́ lára o, àsìkò yìí o, ìgbà yìí o, àtúwẹ́ lára o. Àtúwẹ́ lára o, àtúwẹ́ lára o, àsìkò yìí o, ìgbà yìí o, àtúwẹ́ lára o. Àtiwọ́ àwọn ẹgbẹ́ fáìsì, ẹ̀ síkásíká. Tẹ́wọ́n bá sẹ́rí ẹ wá. Àdúrà àpapọ̀ gbogbo yìí kò kí. Ó bá láti yẹ. Mo fi Kádé báyọ̀ wọ́n náà ṣojú. Àtúnyí lára o, àtúnyí lára o. Àsìkò yìí o, ìgbà yìí o, àtúnyí lára o. Àtúnyí lára o, àtúnyí lára o. Àsìkò yìí o, ìgbà yìí o, àtúnyí lára o. Lájìtájú ní Àbáyọ̀mí. Àbáyọ̀mí ọ̀rẹ́ àgbà o. Bàbá àdìrí. Yóò kọ́ mi tí mo ní jẹ́ ẹ̀bú ọdẹ o. Tó lọ síbi nínú olúwa ọ̀rẹ́ rẹ̀.
ọ̀rẹ́ àgbà ìyẹn jábọ̀ ìbá pàrọ̀pọ̀ ìjẹ̀bú òdòdó ọ̀rọ̀ ẹ̀ńdẹ́rẹ́. lẹ́tà lẹ́jì ìtajú mi ní ààrẹ mi bàbá tó Fatai Àkànní adé o bàbá bàbá Ṣakira Sanni bàbá jábọ̀ ọlá ọ̀rẹ́ àgbà bàbá olúmúkọlá àmì ìṣẹ̀lẹ̀ àbáṣí àdùn. Baba Ismaila ọ̀pọ̀lọ́rẹ́. Baba Bíẹ́dùnmí Báyìí. Baba Túnjí lọ jí ọ̀rẹ́ àgbà. Baba Díwá Ọ̀túnbọ̀lá Ọlátúnbọ̀sọ. Sùlẹ̀ ìbàdàn ọ̀rẹ́ àgbà. Aláàfin ọmọ mi gbàgbọ́. Àfi bàtàkà ọlọ́kùn ẹni. Ọmọ nílé káyà àbáyọ. Ogosa, Ogosa. Ọmọ wọn ṣe ní lókè Ìbàdàn ní ilé èèyàn tèmi ní. Èèyàn tó ń wá ayé òní fújì ajẹni. Wọ́n bá mẹ́kọ̀ọ́ lọ sílẹ̀, wọ́n bá tẹ́ nílé lórí o. Fún ọ̀rọ̀ ni wọ́n sùn lé àjò ní owó ṣe ní.
ìlú amáyé bẹ́ẹ̀ ọba lẹ́ni lẹ́yìn gbogbo ayé lónìí góòdì mi góòdì mi ẹni ìmọ̀kùnrin kò gbàjáyé góòdì èèyàn tèmi ni ọ̀rọ̀ ìyá ìyá o gbọ́dọ̀ yára wọn gbogbo pàtó bá lọ ọ̀nà àríyé nọ́mbà 1 driver ni ó ṣe láti jẹ́ wúgbó títí lẹ́jọ́ ìfúnni góòdì ọ̀gọ́ngọ́ báyìí lára kẹsàn-án bó ṣe lọ́sàn bó ṣe lóru èmi rẹ ni àdúrà ẹ̀ máa wà lójú ojúmọ́ ó yà ó góòdì mi góòdì mi. góòdì máa gbàgbọ́ ọ̀gá akíkú ẹ̀ fẹ́lẹ̀ òkè góòdì mi. èèyàn bá dé lò ó lè ààyè rí ọ̀kì. ṣàṣeyàn ní ìfẹ́ ní lẹ́yìn ìgbà ò bá sí ilé ẹ̀rú tọ́lá ní ìfẹ́ ní ìfojú wọn ni ọmọ mi kò ṣàkí ìyá òpin bá ṣe ń jẹ́ pé wà ní ìhàn tí kò sáré bá ní ṣàkó ìjọ àfọwọ́ ayé alárí àlàjù mi ọ̀kẹ́dà ọlọ́bàbà àìlà àdé orí ọ̀kì àyíkẹ́sà fẹ́ràn. Ay, casado de la Shakira, Shakira, Fumi, Paro, Oeba, olówó ìsúlẹ̀ báyìí. Ìjọ kí wá, ọ̀la tó bá sọ, súlẹ̀ máa ọ̀nà àdéjọ́, bá sún ọmọ rẹ̀ àgbà mi. Onídìíwọ́ ẹgbẹ́ bàbá àti ẹ̀ka ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú. Pasua máa ẹ̀ àgbà mi. Ọmọ alájà báyà mi, ọ̀rẹ́ àgbà tó wà láàárín àlọ́ síbi. Lọ́sùn ọkùnrin lédè bàbá rẹ̀.
ọkọ̀ tèjìlẹ̀ òyì ìlà ẹ̀dùn jọbí. Bàbá ọpẹ́ olúwa, bàbá ṣì ń dá, ọlọ́wọ́ bá ṣì ń dára gidi. Ọ̀túnba Fẹ̀yìntádé, ní gbogbo ìrún wá kí n dùn mọ́ kí ẹ kí ẹ ò ká rẹ̀ bọ̀ sùn. Látúbọ̀sún. Ọkọ̀ tèjìlẹ̀ orí ìlà látúbọ̀sún. Ìwé ẹgbẹ́ bàbá Adéga látúbọ̀sún. Ìwé ẹgbẹ́ bàbá Adéga o látúbọ̀sún. Okunlede fàákà látúbọ̀sún. Ọ̀túnba Fẹ̀yìntádé, ní gbogbo wọn kí n dàn látúbọ̀sún. Ọkọ̀ ìdè, ọkọ̀ ìdè, ìjìlá orí ìlà ọkọ̀ ìdè. Ọkọ̀ ìjìlá orí ìlà ọkọ̀ ìdè. Látúbọ̀sún, látúbọ̀sún. Ìwé ẹgbẹ́ bàbá Adéga látúbọ̀sún. Ìwà ẹgbẹ́, ìwà ẹgbẹ́. Ẹgbẹ́ bàbá Adéga, ìwà ẹgbẹ́. Ó pẹ́pẹ́ lórí kíyà ó látúbọ̀sún. Ó pẹ́pẹ́ lórí kíyà ó látúbọ̀sún. Ọmọ ní báyé kò rẹ̀ lórí ọ̀gbìn. Ọmọ tó ń ṣe dáadáa, ọmọ ní báyé kò rẹ̀ lórí ọ̀gbìn. Túbọ̀sún ṣe mọ́mà, túbọ̀sún. Ó ń ṣe mọ́mà, túbọ̀sún. Ó ń ṣe mọ́mà, túbọ̀sún. Èmi súnra ẹ̀ ṣe ọmọ fún ìgbé. Òjẹ̀bí súnra ẹ̀ ṣe ọmọ fún ìgbé. Túbọ̀sún jáde òní ẹ̀ ọmọ fún ìgbé. Bọ́sùn ọmọ ẹ̀ àgbà ọmọ fún ìgbé. Ọkọ̀ tèmi ẹ̀ òní là ọmọ fún ìgbé. Ọkọ̀ tèmi ẹ̀ òní là ọmọ fún ìgbé. Sọ̀nù sí ìlà látúbọ̀sún. Sọ̀nù sí ìlà látúbọ̀sún.
ẹgbẹ́ máa ní ká ọ̀la tó pọ̀ sùn. Gbogbo wọn máa ní ká ojú yíyá. Ọ̀ṣun ti ti wá ẹ̀ẹ́dẹ́. Tiwa ẹ̀ẹ́dẹ́. Ọ̀ṣun ti ti wá ẹ̀ẹ́dẹ́. Ọ̀ṣun ti ti wá ẹ̀ẹ́dẹ́. Tiwa ẹ̀ẹ́dẹ́. Ọ̀ṣun ti ti wá ẹ̀ẹ́dẹ́. Ọ̀ṣun ti ti wá ẹ̀ẹ́dẹ́. Ẹgbẹ́ bàbá ẹ̀ẹ́dẹ́. Ọ̀ṣun ti ti wá ẹ̀ẹ́dẹ́. Omi dárúwọ̀ orí ẹ̀ o. Ọ̀la tó pọ̀ sùn. Ọba kejì ẹ̀ orí ẹ̀. Ọ̀la tó pọ̀ sùn. Ọba kejì ẹ̀ orí ẹ̀. Ọ̀la tó pọ̀ sùn. Ṣé ní ẹ̀ fún mi là orí ọ̀kì? Ọmọ bàbá yẹn ẹ̀ ẹ̀ ṣọ́ mi. Òun náà ní kí ẹ. Látúbọ̀ sùn, látúbọ̀ sùn. Ọmọ kejì rẹ̀ ó yí náà látúbọ̀ sùn. Ọláìdé láti ìlú Amẹ́ríkà ṣé ń bá mi tọ́jú sísá mi ìyẹn àbúrò tèmi àyèdè ní wàásù Usamat ọmọdé ṣàbọ̀lá mi yọ ọ̀gbẹ́jì ní kẹ́rù wọlé. Mọ èmi kan ìṣàkóso tó bá kú kí
Honorable Commissioner, Lagos State, àwọn bàbá nílé ọkọ̀ Sanwó-Olú, Usama kọ́ ọba mi kí. Àbúrò tèmi àyẹ̀lẹ̀ tí wàá sí ìjẹ́bù ìmọ̀lẹ́. Àwọn oníṣàgbọ́dá mi ọ̀gọ́jì. Àbájọ wá sílé. Wọ́n pẹ́pẹ́ lórí ìyàwó Pàṣùpàṣù. Pàṣù ọmọ rẹ̀ á Pàṣùpàṣù. Ọ̀rẹ́ àbánijẹ́ kò lè Pàṣùpàṣù. Ọmọ mi gbọ́dọ̀ ọ̀rẹ́ àbánijẹ́ kò lè Pàṣùpàṣù. Ọmọ mi ní ilé òyìnbá ọmọ kan ìdè. Ọ̀rẹ́ àbánijẹ́ kò lè Pàṣùpàṣù. Ẹni bá ń wù jí dé. Ẹni bá ń wù jí dé. Ìwà ẹgbẹ́. Ìwà ẹgbẹ́. Ṣọ́mọ̀. Ọlọ́dún bá sọ ọmọ rẹ̀ ọ̀tá. Ẹni bá ń wù jí dé. Owó ṣẹlẹ̀ mú wẹ̀wá. Ó lẹ́ni bá ń wù jí dé. Ẹni bá ń wù jí dé. Bọ́ọ̀. Ẹni bá ń wù jí dé. Ọlọ́dún bá sọ ọmọ rẹ̀ ọ̀tá. Ẹni bá ń wù jí dé. Ọlọ́run ló ní bẹ́ẹ̀. Tó wá sí kékeré kan ò ní ṣe é. Ẹni bá ń wù jí dé. Ọ̀kẹ́ dúdú ọjọ́ ìdílé ọmọ rẹ̀ ọ̀tá. Ẹni bá ń wù jí dé. Ọ̀gá bá fẹ́ kóra wọ, ẹ̀yin méjèèjì fẹ́ fẹ́ra yín kóra yín. Hello, àfira. Ìyẹn kì í ṣàárín bí. Ọba ní mọ̀ṣọ̀lá ní báwo kí ẹ bọ̀ fún mi. Owó bàbá Fàyítọ́lá. Owó bàbá ọ̀pẹ́ ẹ̀mí ọmọ ìṣọ̀lá mi ní ìyàwó ìjàdù ọlá. À ń ṣe ní ìlóde kòòtò ìpínlẹ̀. Ìpínlẹ̀ náà pàmò ìlú ilé la ṣe ní gbé. Ọba ní mọ̀ṣọ̀lá ooo. Bàbá tiẹ̀ ìdá sí eléèlé. Àbá ti
Ṣọ̀ládé. Ìlòsùn bá nílé òdù, ìbọn ní kárí ayé. Ẹni mo ní sẹ́kù fọ́lọ̀ máa fẹ́ náà. Ẹni gbàgbọ́ kì í yàgbẹ́ lọ kì í kọ́. Ọ̀rọ̀ yìí kọ́ máa lọ bí ọmọ Ìṣọ̀ládé. Ó ti lòsùn bá nílé òdù, ìbọn ní kárí ayé. Brother, ọlọ́pàá bá ti bẹ̀rẹ̀ rí yóò bá gbọ́ ilé. Ọlọ́pàá bá ti bẹ̀rẹ̀ rí. Àwọn pọ́kẹ́tì yìí dáadáa. Tómi àti yọ ipá ti dàpọ̀ mọ́ra wọn. Àìdè ní wàhálà yìí alábá ń bí. Ká máa ṣọ́ra wa lókù. Ẹni bá bá lọ́wọ́ sọ tí ò bá gbọ́ ẹ̀yà ṣọ́ọ̀ṣì. Ìyẹn ń kọlu ọ̀rọ̀ lé. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà sọ àwọn òbí bá gbọ́. Kìnìún kan ò máa ní ṣe é o. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà sọ àwọn òbí bá gbọ́. Ọba ìjìnlẹ̀ o. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà sọ àwọn òbí bá gbọ́. Látòkò sùn, látòkò sùn. Ọwọ́ ṣẹlẹ̀ ní ìdíyẹ. Látòkò sùn. Yọ́lá ní ìdíyẹ o. orúkọ yín sà. Orúkọ mi ni Ọ̀túnba Wálé Ọ̀rẹ́ Àgbà. Èyí tí ẹ wá ń ṣe òkú bàbá yín yìí, kí lẹ lè sọ pé ẹ miss nípa bàbá tó ti dé lóde? I missed a lot about my dad, a lot, and sincerely, I'm very happy to celebrate him. You know, me do like to celebrate him because he did wonderfully well for me. He sacrificed a lot when I was growing up. So, yeah, if I have the cash, I can repeat this party tomorrow. Because he has done wonderfully well for me. I learned a lot from him. Wonderful man. And deep down in me, I never failed him as a son. I never failed him as a son. I'm not the burial party type. But I just sat down, searched my mind, and I realized I've never failed my dad as a son. Let me celebrate him. And that's why I'm doing this for him. So, wonderful dad, wonderful father. I wish him Abdullah Firdaus. Thank you very much.
ọmọ alálùbáríkà wọn ní ọlọ́jọ́kọ́jọ́ kò dẹni dọ́là lẹ́yìn pépé pépé kúrújì pépé kúrújì. Abiola gbogbo ní ẹkú àdúgbò lókè bọ́sù pépé mo dá kéwé jẹ.